One
everybody available. This is not that rush. This is not that line up. We bless you. We are able to see you. You get them all up and I can. We are able to up and I can. Young lady, you are up and I can. Don't try to have it up and I can. And I have it up and I can. God bless you.
September 17th. Ẹ̀sọ́ àmọ́. Mọ́wé mi lè wọ ìdíje. Lóyè jí mi lọ́dọ̀ èjì àìsí. Òyà tó yà wá nà wá. Ọgbà tí èmi ẹni ń lò. Ṣé ní wòlé burúkú ni ẹ? Ṣé ní àwọn ya bí ẹ? Ṣé ní ìwé ẹ̀kọ́ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ máa àwọn àwọn tí ní ìfò? Ìdá kan ní ìmọ̀lẹ́ ní ìfò. Wọ́n máa lẹ wọ́n mọ̀ ìbùrù. Ọmọ ìyá àtàlà ń bá wọ̀ ẹ̀ wọ́n mọ̀ ìbùrù. Nítorí náà ń gbẹ̀lẹ̀ ẹ̀rí ń lò. Òtún èsì ẹ̀mẹ́ náà náà mọ̀. Máàkì òkú yá di oyi. Ìyá àbú yíyẹ. Òní àtàlà wà ní wọ́n kàkà. Ìgbọ́ bò sáàkà àbúrò àgọ́gẹ́. Ìṣègì wọ̀lú dé. Ìṣègì wọ̀lú dé. Ọ̀sọ̀ wò ní ìbàdàgọ́. Ọ̀sọ̀ náà wò. Ọ̀sọ̀ náà wò ní ìbàdàgọ́. Mọ̀wé bìrẹ̀ lọ. Ẹsẹ̀ olóògùn ènìyàn. Ọ̀dìgbò wà. Ṣé ìbùsùn wà wà? Ṣé ìbùsùn kò? Yíyẹ gbogbo wa ní ọ̀sọ̀ gbà. Mọ̀wé bìrẹ̀ lọ. Ìwé ló ṣáà. Ọ̀gbẹ́ ní sáà ewu àwọn ewu ọgbà ẹ̀rẹ́ sáká ìlẹ́gà sẹ́gun lórí ìrìnà ìdẹ́bí náà tiẹ̀ lónìí ẹ̀gbọ́n ìjọ kéga stéèdì yẹn ó stéèdì yẹn ń gé stéèdì pẹ́ẹ́bí ẹ̀dá kọ́pùrọ̀mẹ́tì ọ̀sẹ̀ ọ̀bàlàdúlé alẹ́ na ọ̀bàlàdúlé ọ̀dẹ̀ 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 ọ̀bàlàdúlé ọ̀bàlàdúlé làálù.